Ìjà burúkú mà ti fẹ́ bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì pẹ̀lú bí àwọn ẹgbẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ ìyẹn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ worldwide lábẹ́ ìṣàkóso ọ̀gbẹ́ni Almaroof ọmọ Àtìbà bí wọ́n ṣe fi àbùkù kan Ọọ̀ni lórí oyè tí ó fi ẹnìkan jẹ èyí tó káàkiri orílẹ̀-èdè gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ fi gbajúmọ̀ oníṣòwò ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn kan olóyè Ọláṣílẹ̀ Múráínà Alexander tó fi joyè Báṣọ̀run Àgbàkin ti gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ yìí gan ló sì bí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ worldwide nínú tí ààrẹ wọn olóyè Almaroof ọmọ Àtìbà tó fi àtẹ̀jáde síta pé Ọọ̀ni ń kọjá àyè ẹ̀ nítorí oyè ìlú Ilé-Ifẹ̀ lásán ló lágbára láti fún èèyàn tí kì í ṣe oyè gbogbo ilẹ̀ Yorùbá. Ọkùnrin náà ni Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ olórí gbogbo ọba Yorùbá. Òun nìkan ló láṣẹ àti agbára láti fi èèyàn jẹ oyè ní gbogbo ilẹ̀ Yorùbá tó sì ní nínú ìtàn ọmọ ọ̀dọ̀ àti ìránṣẹ́ ni Ọọ̀ni jẹ́ fún Oòduà tí kì í ṣe ọmọ Odùduwà bíi ti Aláàfin. Ó ní kò sí ààfin kan nílẹ̀ Yorùbá tí wọn kò ti mọ̀ pé Ọọ̀ni kò sí lára ọmọ Odùduwà àti pé ọmọ ọ̀dọ̀ tí wọ́n máa ń rán níṣẹ́ láàfin ni lásìkò tí Odùduwà wà láyé. Ààrẹ Almaroof jẹ́ kó tó di mọ̀ pé Aláàfin àná tó gbéṣẹ̀ Aláàfin Lámídì Adéyẹmí ikú bàbá yèyé ó ti gbé Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí lọ sí ilé ẹjọ́ lórí irú ọ̀rọ̀ yìí lọ́dún 1980 tí ilé ẹjọ́ sì dájọ́ pé Ọọ̀ni kò lágbára láti fi èèyàn joyè tó kárí gbogbo ilẹ̀ Yorùbá àfi Aláàfin Ọ̀yọ́ nìkan. Onílẹ́yìn èyí Aláàfin ikú bàbá yèyé Adéyẹmí ó tún gbé Ọọ̀ni síjú adé okò adé lọ sí ilé ẹjọ́ lórí irú ọ̀rọ̀ kan náà lọ́dún 1990 tó sì ní ilé ẹjọ́ má tó dá Aláàfin Lámídì láre. Ààrẹ Almaroof wá pa ìtàn ńlá kan tó ti pẹ́ ọlọ́dún pípẹ́ tí yóò ti tó bí ọdún méjìléníogún báyìí lásìkò yìí ìyẹn ìṣẹ̀lẹ̀ ọdún 19 ìyẹn tí ó ti pé ọdún méjìlélọ́gọ́rin 2 years báyìí ìyẹn ìṣẹ̀lẹ̀ ọdún 1932 nígbà tí ó ní Ọọ̀ni Adémilú yìí ó ṣàfihàn Aláàfin Ṣíyàn-Bọ́lá Ládìgbòlú fún ọba orílẹ̀-èdè England ìpè ọmọ bàbá kan náà làwọn èèyàn pé ọmọ Oòduà làwọn onílẹ̀sẹ̀kẹsẹ̀ l'Aláàfin Ṣíyàn-Bọ́lá ló mà sọ fún Ọọ̀ni Adémilú yìí pé àwọn kì í ṣe ọmọ bàbá tàbí ẹbí o. Kódà ọkùnrin náà fi kún pé kò sóòótọ́ nínú pé Ilé-Ifẹ̀ ni wọ́n ti dá agboolé ayé àti pé Odùduwà ó tẹ̀wọ̀n rọ̀ yan pé ó jábọ́ láti ọ̀run ni. Ó ní wọ́n kàn máa sọ irú ìtàn bẹ́ẹ̀ láti fi parọ́ ni láti fi jẹ́ kó dàbí pé ìlú Ilé-Ifẹ̀ làkọ́kọ́ ìlú Ilé-Ifẹ̀ òun ni àkọ́kọ́ tó kọ́kọ́ dá nínú ìtàn ilé ayé àti pé Ọọ̀ni ju Aláàfin Ọ̀yọ́ lọ. Ààrẹ Almaroof ní kò sí ní tó jọ bẹ́ẹ̀. Odùduwà ò tẹ̀wọ̀n rọ̀ kankan. Ọlọ́pàá tí wọ́n pè lọ́pàá Ọ̀rànmíyàn tó wà ní Ilé-Ifẹ̀ pé òun ló bá wa sáyé ìyẹn pé òun ló mú wa sáyé ó ní irọ́ burúkú ni àwọn ará Ilé-Ifẹ̀ àtàwọn èèyàn ìníwọ̀n wọ̀ ọ̀pá náà láti lè fi yẹ̀yẹ́ Aláàfin Ọ̀yọ́. Àwọn ẹni ìwà jẹ́ kó dìímọ̀ pé àwọn ń gba olóyè Múráínà Ọláṣílẹ̀ Alexander tí Ọọ̀ni ṣẹ̀ṣẹ̀ fi jẹun oyè Báṣọ̀run Àgbàkin ilẹ̀ Yorùbá nímọ̀ràn láti lọ gbé oyè náà kó dá padà nítorí pé ó léwu bó bá gbà níwọ̀n ìgbà tí Ọọ̀ni ò lágbára láti fi èèyàn kankan joyè kọjá ìlú Ilé-Ifẹ̀. Kódà wọ́n tún jẹ́ kó dìímọ̀ pé bí Aláàfin Ọ̀yọ́ tuntun bá ti joyè yóò wá gbéná wojú Ọọ̀ni lórí ìgbésẹ̀ tó gbé náà tó sì ní láti àsìkò yìí lọ kọ́ Ọọ̀ni má dá wàhálà lẹ́ o. Oyè tí ó bá fún yàn kójó máa jẹ́ ọmọ oyè ìlú Ilé-Ifẹ̀ tó ń ṣàkóso tí kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá nítorí pé Aláàfin Ọ̀yọ́ nìkan ìlú ní àṣẹ láti sọ fìyàn joyè káàkiri ilẹ̀ Yorùbá. Nígbà tí ọ̀rọ̀ yìí tó jẹ́ ọ̀rọ̀ líle tí àwọn èèyàn sì ti ń gbé kiri tẹlifíṣàn Yorùbá Tòótọ́ mà fẹ́ gbọ́ látọ̀dọ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì. Èyí ló mà jẹ́ ká fa àtẹ̀jáde yan àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Moses Ọláfárè ṣùgbọ́n dàsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn tán ọkùnrin náà kò fèsì sí àtẹ̀jíṣẹ́ wa rárá àti rárá.